Mo notice bí ẹ ṣe dé ní àná tí mo kí mọ́tò ẹ̀ fi dáadáa lóhùn pé mo dín yẹn ó tí ń bákanbákan ṣé kò sí sáà. My dear, mi ní parọ́ fún inú mi ṣe kọ́ dùn pé o notice mi bí ọ̀dẹ̀dẹ̀ bá dùn bí ìgbẹ́ni ló máa rí sínú ìyàwó èèyàn bá dùn ní ìlú dùn problem tí mo ń fèsì nílé yìí it's not easy you know about it owó wà sọmọ and money without children lè sí dùn ní ẹ tó ṣe mí nìyẹn. But ọ̀gá nígbà tẹ́ ti wá lánàá sọ̀rọ̀ yìí báyìí tó jẹ́ tọlọ́mọdé yìí so ọ̀gá mi fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ mi máa tún mú wa bá lọ́dọ̀ yín òde kí lè sáré rọ̀ọ̀sì wọ́n báyìí máa ṣapá mi láti rí pé ẹ lọ́mọ láyé. owó wà I'm ready to spend anything gbogbo iye tó bá máa gbà mo rí dáṣẹ wọn máa ń pòwe kan wọn ní olówó rọmọra èmi fẹ́ jẹ́ kó yé wọn pé olówó rọmọra ní tó bá ṣe tì ilẹ̀ ló ń gbé I have the money I'm ready to spend it please tó bá lè rí inú náà ọdún mo ti káàkiri gan o and I spend a lot but I don't mind mi ìfojú kéré yẹn to be for now very hard please. so ọ̀gá bẹ̀rẹ̀ ọ̀bẹ ti sọ yìí statement ẹ sọ yẹn pé any amount ẹ ti gbọ́ ọmọláyé ọ̀gá ẹ ti gbọ́ ọmọláyé any amount ẹ gbọ́ ọmọláyé ọ̀gá lágbára náà jọ ṣe ìwo tìyàwó mi nínú ètò bí mo ṣe máa condition tó wà I'm not happy jọ thank you very much all right ó bá ti jẹ páàkì síbẹ̀ yẹn ó wá rí mi tó bá ti mú mi. Yasin wal Qur'ani li akimi inna kalamina mursalina ala siratin mustaqim tanzila yazizi afa Yasin ọ̀rọ̀ ló ní dàrú wọ́jú Ọlọ́run ó rí pé mọ́ ń tẹnu mọ́ àlùbáríkà rí ọmọ pọ̀ sí àwọn akọ́lọ̀ ń pọ́nlẹ̀ Kùránì ló ń pọ́nlẹ̀ lára wa ọ̀rọ̀ rí wá ní dàrú wọ́jú Ọlọ́run jòkó náà ọ̀rọ̀ mi sùn yìí àmín gbogbo bí díẹ̀ lè wà mọ̀ fún ibi lẹ́yìn mo ti wà. àfà Mọ̀súrù lọ ń wá kí kò tiẹ̀ tó wá bẹ̀bẹ̀ kódà kéèyàn kápá sófin àfá yẹn òun ti wá kí gbogbo díẹ̀ wá wọ́yẹ̀ dé láyé yìí mo ti wá yẹn. àfà Yasin má dààmú ara rẹ̀ àfà Mọ̀súrù ó ṣẹni tí yẹn máa ń wà ìwọ ló jájòjì sí kò jájòjì sẹ́mi sọ pé láti pín sí ní báyìí wọ́n ti fà Mọ̀súrù lé mi lọ́wọ́ táwọn òbí rẹ̀ ní máa tọ́jú rẹ̀ bí sí máa ń ṣẹnu ó lè lóṣù kan ó lè lóṣù méjì kódà fà Mọ̀súrù lóṣù mẹ́rin yóò ṣe lọ́nà tó bá yá yóò tún wálé ìgbà tí wò sí lẹ́nu gbogbo àwọn ìwọ́ wà ní Kútọ́nù àfà Mọ̀súrù lọ lé Ifẹ̀ òun pẹ̀lú àfà Àlàó kí náà lè ṣe nílé rẹ̀. onítọ̀lọ́wọ́ tó ogun ní àní pé kíákíá òun fẹ́ lo fẹ́ńsà ilẹ̀ ikọ̀ wá ní fẹ́ńsà mi. òun fẹ́ lo jíìpù òun fẹ́ lo Toyota jíìpù náà lọ wá lọ sí Ilé Ifẹ̀ ọ̀sẹ̀sẹ̀ máa ń lọ má dààmú ara rẹ bí sí máa ń ṣẹnu èmi ti gbà fọ́lọ́hun lára àfà Mọ̀súrù mo ti gbà mo gbà fọ́lọ́hun má dààmú ara rẹ ọ̀rọ̀ wọ́n náà máa bá sórí àjọ lórí gágá ọwọ́ kan báyìí kò gbálẹ̀ mọ́ yíwọ́ tó ọmọ bá dé Mùsùn ọba dá ìrẹ́ lọ ọba dé Kútọ́nù lọ́hùn máa bá ń bẹ Ọlọ́run kọ́nà kan bá yí padà kọ́ má ṣe mí nìkan àdó rẹ̀ ọmọ gbà Inshallah. bẹ́ẹ̀ gbé àwọn tíra kankan wá ká tó jà àlùbáríkà yẹn àbá kí tó padà. Inshallah èyí tí mo fún yín jọ ní ṣé o ti bẹ̀rẹ̀. ìdí sáré gbágíágíá. àlùbáríkà rẹ̀ ọmọ pọ̀ sí Inshallah. ọ̀rẹ́ mo ń pè ẹ́ ò gbé kọ́ mi kí ló dé. ó ṣe kí n má gbé kọ́ ọ̀nà sórí lẹ́fù yẹn táìmù tó pè mí yẹn mo wà lórí lẹ́fù kan ni lẹ́fù yẹn dẹ̀ máa yọ owó ó ti yẹ ẹni ó ṣe ń gbé kọ́ ìgbà tí mo kó bẹ́ẹ̀ tọ́ ẹ̀ ni mo gbé kọ́ lu ẹ̀ ó yẹ ọmọ ìyá mi. ó ti wá ṣẹlẹ̀ náà nìyẹn tí o ti ṣẹlẹ̀ gbogbo báyìí ni pé bàbá olówó tí mi bá ṣiṣẹ́ iná kan jó lábẹ́ aṣọ. iná ẹ̀bùnmi padà. ọmọ Yorùbá ni iná tí ń jó lábẹ́ aṣọ ìyàwó rẹ̀ ń wọ́ ọmọ òun náà ń wọ́ ọmọ dandan ọbẹ̀ bí wọn. ìyàwó ẹ̀ ń wọ́ ọmọ. mo dẹ̀ fẹ́ ká ràn lọ́wọ́ láti rí ògbóǹtarìgì babaláwo àbáfà pásítọ̀ tó dájú tí wọ́n fi rọ́ọ̀mọ́ bí torí owó wọ́n ń sọ fún mi pé tí n bá mọ ẹni tó bá lè ṣiṣẹ́ ìfàwọn owó ń bẹ́ńlẹ̀ náà bẹ́ẹ̀ ni.
ló dára sọ ni pé tẹ́bà rí èèyàn tó lè fún ọ lówó tó máa fi rọmọ bí wọ́n ṣe tán àti náwó. kò sọ̀rọ̀ wọ́n ti bímọ náà ọlọ́run ẹlẹ́dùn kò sí tí àlùkòrán wọ́n ti bímọ. láfà tó gbójú. gbàgbé ìjọsẹ́ Ìlọrin làwọn àná tàbá wà ń lọrin àwọn aráfà gidi ó ti yí ẹ tàbá wà lábẹ́òkúta àbíjẹ́bù a máa rí babaláwo tó confam ọmọ ìyá mi gbàgbé Èkó làwà o kò sọ̀rọ̀ kò sáyé à ń wá àfa àbí babaláwo kan kiri plus ẹ ni ó ti yí ẹ gbogbo kan gbọ́dọ̀ gba plus plus àṣà. wàá gbà yìí sórí irú ọ̀rọ̀ yẹn irú ọ̀gá ẹ̀ tó sọ yẹn onílẹ́wù tá a máa gbé sí ó ti yí ẹ ọ̀gá máa fọ́ sí lẹ́wù bí wọ́n bá ṣe wà ọmọ ìyá mi ò tí ní ti tó gbàgbé náà mi ò gbé ní òkè mo ń wọ aṣọ òkè ó ti yí ẹ àdé símọ̀ ní ọ̀nà tó bá ti gbà wọlé ibẹ̀ wọn gan kí ló ń ṣe ẹ ìjọ wo tó sọ pé ó fẹ́ ṣe bẹ́ẹ̀ di ẹ ṣòwò pa wà lá àwọn àtàjẹ́ tiẹ̀ ìlàwọ̀ pé ojú ọ̀gbọ̀dọ̀ tí ọmọ ìyá wa la kówó lẹ̀. àwọn náà tíra wọn sanwó oṣù mi fún mi kíákíá. owó oṣù yẹn ṣó hàn ó gbọ́n nǹkan tó fẹ́ ṣe àbó mọ̀ tábà gbàdé yẹn wọlé sọ́kẹ́ la wà máa rówó steady. mi á fẹ́ ṣe sọ́kò mi fún. ọgbà àmì ìjọ kí ló ń ṣe ẹ mo lè wá kó lè jọ ilé bàbá ẹ o gbogbo nǹkan pẹ̀lú wíṣkì ni wàá wíṣkì ẹ wò tó bá dẹ̀ ti gbàbẹ̀ ó gbàbẹ̀ nìyẹn ó ti yí ẹ tí ó yìí bá ṣe máa ṣiṣẹ́ ẹ lélẹ́yìí àwọn méjì à lè ṣiṣẹ́ ẹ a máa wá plọ́sìn mọ́ ni ó ti yí ẹ pẹ̀lú àwọn gáàsì yòókù ó yára tá a bá kó ara jọ àgbọ̀pọ̀lọ́ kalẹ̀ iṣẹ́ yẹn máa dán ṣùgbọ́n ọpọlọ mi wéé wáyé ó máa ń ṣiṣẹ́ lẹ́ always ọlọ́run ẹlẹ́dàá ó dùn mí ọlọ́run àbújá àwọn ọmọ iye èèyàn ọlọ́run kọ́kọ́ máa gbé mi lásán pé ó yá fóbíà máa bọ̀ bóyá máa bọ̀ ọlọ́run máa já Buhari ń gbé ni ọlọ́run sì dín ọ̀yá mi. ọ̀rẹ́ ṣé wọ́n kọ́ ni mò ń pè é. mo ń gbọ́ etí kọ́lọ́ etí léèyàn fi gbọ́rọ̀ ojú kọ́ léèyàn fi. mi ò tiẹ̀ lè bínú sí ẹlẹ́yìn náà èmi ni mò ń wá nǹkan. ọ̀rẹ́ mo fẹ́ kó já mi tán bó ṣe ń dọ́fọ̀ ẹ tó ń dùn fún ẹ̀yìn mo fẹ́ kó já mi tán kó jẹ́ tèmi gan mọ bó ṣe ń lọ ṣé mo yẹ wà yí pákéjì lèmi ń lò bọ̀ jẹ́ kí n mọ bóyá ń lọ kọ́ mi bóyá ń pẹja ni má fún mi lẹ́jà jẹ mọ́ mẹ́. ṣé orí mi gan tó wo yìí gan èmi gan pákéjì ni mò ń lò ó ní ibì kan tèmi náà belong sí. ibo ló wá belong sí. àgbà lọ́wọ́ Mary ni wá. lọ́wọ́ mi o lè kọ́ nìyẹn. o lè báwo ọpọlọ làwa ń lò. ọpọlọ lẹ ń lò. bẹ́ẹ̀ ni. ọpọlọ brain. kí ló dé táwọn ọlọ́kadà àwọn ń bí báyìí náà bàálòdò dẹ́ẹ̀sì fẹ́ pè mí pa báyìí kí n kọ́ ti fún un ace bike kò tún dúró bàálù má pè mí mọ́ èmi ni mo ti ń bọ̀ ó ti fẹ́ pè yàn pa ní ìsìn gbogbo làwọn báyìí náà yẹn ti rà á lọ báyìí. kí ló ṣe lé kí ló ṣàfà yìí ṣé mo kàn sára ni kẹ́hùn tí mo wọ̀ ya ní ìjọ wèrè náà tí wàá ló sá fún mi sí àbórí nǹkan kan lára mi tó fẹ́ sọ fún mi. ọlọ́run ló yọ mí ọlọ́run ló ní sá tó bá yẹ wàá pa mí wàá pa mí. ó ṣàfihàn ó lè. kí ló ṣe ní báyìí tẹ́ ìṣèjọba. ẹ má pa mí ẹ ṣàánú mi ẹ má pa mí. pààyàn mi ìṣìlẹ́nì tí mo fẹ́ ṣe fún yín náà mi ì pa yín. ẹ sáà gbé ẹ sáà ti kankan fún yẹn ẹ pa mí bẹ́ẹ̀ ẹ pa mí ẹ má pa mí. mi ì pa yín mi ìṣẹ́nì tì fún yín ìgbà tí mo rí yín lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ṣe sá fún mi yẹn mo wá ṣe bóyá àfàtẹ́ jẹ́ ò pé bóyá ẹ rí nǹkan kan lára mi pé tọ́lọ́run ràn yín sí ẹ fi sá ni. ta lọ́lọ́run ránṣẹ́ èmi jọ ẹni tọ́lọ́run ránṣẹ́ sí ẹ tún fẹ́ tún mi pa kí ni mo ṣe. mi ì pa yín mi ní ẹni tí mo fẹ́ ṣe fún yín èmi kọjá ti tèmi lọ níbo bí mo ṣe wá rí yín tẹ́ ẹ sá mo á ò pé àbí ẹ rí nǹkan kan lára mi ni. ta ló dé ta ló rí nǹkan yín lára yín mo fẹ́ ya wèrè ṣé ṣé ṣégbà tí ń sáwàdà mo lè bínú sọ ọ́ dẹkùn. ẹ dẹ́kun ẹ má sọ mí dẹ́kun ẹ. kí ni. ẹ jọ ń tọrọ kí ló ṣẹlẹ̀. mo kàn ó pé bẹ́ẹ̀ ṣe jáfa yìí ó ní bísínẹ́sì kan tí mo fẹ́ gbé fún yín. wọ́n ṣe ọ bísínẹ́sì kọ bísínẹ́sì yìí èmi ò ṣe o. bísínẹ́sì tó máa jáwó tó yọ owó gidi ni náà. fi ọjà wo. ẹ náà.
YouTube bẹ́ẹ̀ ṣe jẹ́ àfààní ló jẹ́ kí n sọ báyẹn o. Ó sì máa help career yín. Yóò tún help career mi. Ẹ nà. Bẹ́ẹ̀ ti máa ń wí nù. Ẹ dé bẹ́ẹ̀ tán ní ìsinlẹ̀ mọ̀ sọ pé kéèyàn máa fi kíní kan ṣe ní kíní kan. Mi lè parọ́ fún yín nǹkan tó máa jáwó ni. Yóò jáwó. Ẹ nà. Gbogbo ohun tẹ̀lé mọ́jú yìí gan lòún dàbí abẹ́fẹ́. Òní náà ni kò ní dọ̀là. Tó bá mi. Ọ̀rẹ́ pàdé àná yẹn tí má ti kúrò lọ́dọ̀ ẹ̀ ń sìn máa try gbé. ẹ̀yin lọ ṣe fàájì owó tèmi owó tó yẹ kó yóò fún mi wọ́n fi ṣe fàájì àbí. kí ni jẹ́ no kí ni jẹ́ no. wo pẹ́jì ń tọ́ mo ti tì í pa bọ́ọ̀ bẹ́ẹ̀ sanwó ilé fún mi ò wọlé àìsanwó fún mi ilé yìí kèsè ilé rẹ̀ mọ́ o. Mo máa rí yín bàbá mi. tó bá gbà ojú fún òdu àgbẹ̀ ẹ̀ yóò dáa fún tẹ̀jà. Yóò dáa fún yín. ẹ bẹ́ẹ̀ ti tilẹ̀ kúnlé rẹ̀ ẹ ti ẹ mọ lọ nítorí ẹ̀yin ẹ ti kẹ́ mọ lọ. Ká máa lọ. Ẹ ti kẹ́ mọ lọ. Ẹ ti yóò kẹ́ dáa mọ fún lọ. ọ. Bàbá ẹ sà. Yẹ sá wèrè wo. ṣé o fẹ́ sin kọ́kọ́rọ́ kù ni ṣé o fẹ́ sin kọ́kọ́rọ́ kù ni kí ló tó ń ṣe báyìí pàdé mi ilé tèmi tó ń wọ̀ tínú ẹ̀ ń dùn tó pé àwọn ń jọba àwọn ṣe gíní kan gíní kan kì í ṣe pé mi náà lówó kankan kì í pé mo lówó kan bí kan náà àwọn kan ló help mi tó wá fẹ́ gbọ́ àwọn tó help mi tá à ń sọ fún ẹ̀yin náà ni àwọn ni Rodalas Global Resources Limited bó ṣe wà yìí láàrin 6 months àti wà báyà bí kí ni month tàwa yìí Oṣù keje la wà yìí. Oṣù keje la wà yìí. títí December o ti ní onílé lórí bó tá a fi mu tí káàkiri yẹn wọn bọ ṣe sórí àwọn kan tí wọn ṣe gangan tó tún wá lè mọ ọmọ pé property finance and investment ó dà tó bá tún lówó ní àkáǹtì rẹ tó tún gbé gángan tó bá tún kó fún ọ ó tún mọ fi invest kankan torí fún àǹfààní èèyàn bí rẹ náà jẹ́ kí n pe nọ́mbà wọn glo nọ́mbà wọn rèé o 080 53 40 22 44 glo nọ́mbà wọn nìyẹn so wá MTN nọ́mbà wọn 080 33 59 96 80 nọ́mbà Rodalas Global Resources Limited òun ló ti gbọ́ yẹn o.